Fídíò tí mo drop tí mo pa comment section ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa tanra yín jẹ ọlọ́run gbọ́ both gender ni o àtàwọn obìnrin àtàwọn ọkùnrin wọn náà máa tanra wọn jẹ níbi tí mo ti sọ pé nǹkan tí Portable ṣe ó fẹ́ mọ́ sọkùnrin tí ó lè ṣe nítorí wípé ẹ fẹ́ àwọn obìnrin tí wọ́n provoke yín tí wọ́n provoke the Portable part of you out ṣé ẹ dẹ̀ mọ̀ wípé nígbà tá a sọ̀rọ̀ yẹn mo ṣe live stream tí mo fi ṣàlàyé ẹ̀ kò sí nǹkan tó kè mí kan pé bóyá comment section kan kéèyàn kan mọ́ bú mi síbẹ̀ content creator tán bá bú ẹ lórí social media tán ò tí ì bú ẹ iṣẹ́ ẹ ò lálẹ́ wù ni o ò ríṣẹ́ gidi ṣe ni ọlọ́run gbọ́ so ẹ̀yin obìnrin lèmi ń protect tèmi fi pa comment section mi torí mo mọ̀ wípé bí mo ṣe sọ síbẹ̀ yẹn tí mo fà lébù àwọn people yẹn hàn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó mọ̀ lọ comment section tí ó lọ mọ white paint ara ẹ̀ ń lè ṣe ń tó ń o ẹlòmíì àti ẹ̀ sọ pé ẹni ọmọ ọlọ́mọ lòun tọ́jú ó tó 100 ó tó 50 children tóun ti ń tọ́jú báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin náà tó ṣe pé fẹ́ fà ní ẹni wá fà ń wófò ìfà tó àfààní ló bò ya lẹ̀ ń wá ẹ wà lọ ọmọ láìkì àwọn kọ́mẹ́ǹtì yẹn ẹ lọ mọ̀ sí àtẹ̀yìn ya God bless you you are a good man kíní kan kùrùkẹrẹ from that place ẹ wọnú DM tó bá yá ẹwọ messenger from there ẹ wọnú WhatsApp bẹ́ẹ̀ ṣe dọ̀rẹ́ yóò padà gba pátá ń di ẹ̀ ní àìmọye irú wọn tá a bá ti ń sọ̀rọ̀ àlébù àwọn ọkùnrin tá àwọn ọkùnrin bá ti ń sọ pé rẹ́ ni àwọn ò rí bẹ́ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ àlùfàǹṣá tẹ́lòmíì lọ ń white paint ara ẹ̀ bí áńgẹ́lì ìkan ló ní ẹni tó ń fẹ́ ọmọ ọdún 3 àtọmọ ọdún 5 làwọn ọmọ ẹ̀ wà kò dẹ̀ tí ìbímọ kankan fóun àwọn ọmọ ẹ̀ méjèèjì sì ti graduate nísìnyí kódà àwọn sì jọ wà forever olórí burúkú ayé àtọ̀run àwọn victims ẹ̀ tán wà ní DM mi wọ́n tó hate with evidence wọ́n ti ẹ̀ ní báwọn blog ẹ̀ mo ní wò lé blog ẹ̀ ajá yín ló gbé tapoli ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ ẹ wá débẹ̀ ìkan nínú àwọn victims ẹ̀ yẹn tí mo bí pé bolo ti mọ̀ ó ní comment section post ẹnìkan ó lẹ́ni yẹn post nǹkan kan ó ló wá sọ̀rọ̀ nípa gbogbo àwọn ìwà burúkú táwọn ọkùnrin míì máa ń wù ó ní this man ó wá ṣe kí ni ó wá sọ contrary comment síbẹ̀ pé òun ṣe bẹ́ẹ̀ tóun o lòun bá ní àẹ́kú iṣẹ́ jàre ẹ̀ ń try jàre at the end of the day àwọn sáàdọ̀ rẹ̀ nígbà tí ó fi tó sùn méjì wọ́n bẹ̀rẹ̀ sí sáwọn kámẹ́rà down gbogbo kinní kan at the end of the day ó fi inú dùgẹ́ yẹn tírẹ́tì ó lóun ta fóònù òun ta gbogbo nǹkan òun eventually làwọn ọ̀rẹ́ òun wá ní àwọn blackmailer ò kì í stop kóun tó ṣẹ̀ lọ fẹjú ẹ̀sùn ńgbà tán tó sọ fún pọ́n máa repatriate ẹ̀ out of UK pé kò dẹ̀ ní lè travel mọ́ a mọ̀ pé UK ò jìnnà sí Èkó ló tó ṣẹ̀ṣẹ̀ jáwọ́ lòun tó wá rí i pé post ọjọ́ yẹn tó antagonist yẹn gẹ́lẹ́ bí pósítà yẹn ṣe describe rẹ̀ gangan ló ṣe rí bẹ́ẹ̀ ó ń lọ present ara ẹ̀ bí èèyàn gidi sí comment section gbogbo àwọn ọkùnrin tí wọ́n ń present ara wọn bí èèyàn gidi tí wọ́n láwọn èléṣe bí Portable àwọn èléṣe bẹ́ẹ̀ o wọ́n á padà gba pátá ń di yín gbẹ̀yìn ni tó láti mọ̀ pé ẹ̀yin obìnrin ìfàlẹ́ máa ń fẹ́ ẹ̀yin fẹ́ ṣe ẹ̀fẹ́ kan ṣe kẹ́ẹ̀kan sùn gbalaja kó wọ́ ọmọ wọlé kẹ́ẹ̀mọ́ náà pánasẹ̀ òun lẹ́ ń fẹ́ ìní mo ṣe pa kọ́mẹ́ǹtì yẹn ẹ̀yin kan ní ẹ̀yin ègbé kí lè tó fi torí yín burú kí lè fẹ́ sọ sẹ́mi tèmi ọ̀gbọ̀rí lórí social media jọ̀ọ́ gbogbo èèyàn láwọn làwọn ń sepò kíní láyé àtijọ́ àwọn wo wá lolódò ń gbà yẹn àwọn wo náà ń rúpò all the babas of now gbogbo wọn mọ̀ pìtàn gbà mo wà léèwé bàbá kan ṣoṣo báyìí ni mo rí tó sóòótọ́ rí tán láwọn ò mọ̀wé ń gbọ̀n wà léèwé páwọn àwọn òfin bẹ́ẹ̀ mọ̀wé lẹ́yìn bàbá wọn ìyìn tí ìrọ́kùnrin kankan tó lóun gbòdò rí nílé ìwé gbogbo wọn pò kíní náà ṣe àwọn wo náà wá ń gbòdò ń gbà yẹn àwọn wo náà ń ṣe po 50 àwọn wo náà ń rúpò gbogbo èèyàn ló ń ṣe pé òun láńgẹ́lì who are then the bad ones and the bad ones are those ones who will go and white paint themselves under that video tí mo ṣe yẹn tá a máa ṣe bí èèyàn gidi at the end of the day tí wo obìnrin ò bá kíyèsára wàá rò pé ó ti rángẹ́lì láti comment section yẹn lẹ ti máa tag ara yín ẹ wà tag comment section ẹ don't answer àjàre how can she generalize how can she say you see inside every man there is a little Portable ọlá wípé àwọn obìnrin alálùbáríkà tẹ́ ẹ fẹ́ àwọn obìnrin tó wà industrious àwọn obìnrin tó ṣe wípé wọn ò rí láì lórí ọkùnrin láti survive tẹ́ ẹ fẹ́ ó ní ò jẹ́ kí madness kó trigger out of ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin sáàrọ́kùnrin tó ti ṣọ́ọ̀bù pa tí ò jẹ́ yàwó ṣiṣẹ́ ṣá gbogbo àwọn òpó táàrin láfẹ́fẹ́ sáwọn ọkùnrin kan náà ń gbé jáde sáàrọ́kùnrin
tó mú yàwó pẹ̀lú ọmọ kókó lọ́wọ́ tó lè jáde tó ní oníṣẹ́ tó ní liability ni orí gbogbo àwọn tó ń fojú àwọn obìnrin gbolẹ̀ tó ń fáwọn obìnrin depression dementia bipolar ṣé kìí ṣe sọ́sẹ̀yìn àwọn ọkùnrin ni mo sọ fún yín mo ní ọlá wípé àwọn ìyàwó yín tẹ́ ẹ fẹ́ di àwọn alálùbáríkà obìnrin tó ṣe wípé dúró sí ìbẹ̀rẹ̀ òsì ń ṣiṣẹ́ bíi jàkà ni ò jẹ́ kí madness portable part of ẹ̀yin ọkùnrin ó jáde mo ní kò dìgbà tẹ́ ẹ bá ṣe directly bí portable ṣe ìwọ tó o bá ti mú àléébù obìnrin tó o ti fi bú tó o ti mú gbogbo àwọn pains àwọn experiences gbogbo àwọn ìyà tó ti jẹ sẹ́yìn tó o ti fi bú o yàtọ̀ sí portable ìwọ tó bá ti torí pé o ra nǹkan fóbìnrin tó dẹ̀ gbá lọ́wọ́ ẹ̀ nítorí wípé o fẹ́ mọ́ o yàtọ̀ sí portable ìwọ tó bá ti ṣèrègùn lóbìnrin pé ilé tí mo fún ẹ kó máa gbé ta ló nírú ẹ̀ nínú ilé yín o yàtọ̀ sí portable bàbá tó lọ rè gba mọ́tò nídìí obìnrin lóṣòdì lọ́sàn-án gan ní ọdún mélòó kan sẹ́yìn kí ni ìwà yẹn nínú fi yàtọ̀ sí wà portable yàtọ̀ fún pọ́mọbìnrin yẹn òun ló ta láńbẹ́ bí òbòdọ́dọ̀ ẹ̀ àwa ń sọ wípé ẹ̀yin ọkùnrin ìwà tí portable wù ṣàṣàní tí ò lè wù nínú yín ọlá pé yẹn jẹ́ public figure alájọ pọ́mọbìnrin yẹn náà ó jórúkọ mọ́ba lára òun ló fà tó fi trigger public reaction ẹ wá ní ẹ kí lè tẹ́ pa comment section èmi ò fẹ́ káwọn obìnrin kí wọ́n tún lọ ṣàgbákò ẹ̀yin ọkùnrin olórí ibú ni èmi ò fẹ́ káwọn obìnrin péréte ìwọ̀nba obìnrin tó wà lórí péjì mi ì fẹ́ kí wọ́n ṣàgbákò ẹ̀yin ọkùnrin ibú torí mo ti mọ̀ pé bí mo ṣe sọ síbẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ white paint ara yín pé yín ò lè ṣe o ẹ mọ̀ wá mú story tí ó exist olórí burúkú tó ti bà yé àwọn obìnrin jẹ́ tí wọn ò níye òun náà ń ṣe bí èèyàn gidi àwọn èèyàn wa lọ ń ṣàdúrà fún mo sọ fún blogger tó post iṣẹ́ yẹn jọ yẹn mo ní ọkùnrin burúkú yìí olórí burúkú ni mo mọ bí whatsapp facebook name ẹ several obìnrin náà ti fẹjọ́ ẹ̀sùn mi rí tó dẹ̀ send the picture with evidence and everything àìmọye àwọn tó ti bà láyé jẹ́ tó ń fẹ́ wọn tó ń fi wọ́n há tó ṣe pé bá ti fẹ́ wọn ẹ̀kan tó bá ti dó wọn báyìí kò dọ́dọ̀ wọn mọ́ single mother dẹ̀ ní target yẹ all his targets are single mothers. I was surprised to see his comments that day. Mo dẹ̀ ń sọ mo ní ẹni tí gbogbo yín lọ ń ṣàdúrà fún tẹ́ lọ ń like tẹ́ lọ ń love comment ẹ̀ yìí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ni ó ti wọnú DM ọmọkùnrin torí ẹ̀rọ pẹ́ ti rángẹ́lì ó lóun ló ń tọ́jú àwọn ọmọ ọlọ́mọ ẹni yẹn gan òbí mọ kankan fóun gbẹ ọmọ tó kó wá òun ló ń bá tọ́jú ẹ̀ bí àwọn ọkùnrin tó rí wọ́n tún wá pé lábẹ́ post yẹn náà wá ń sọ pé person wey go dey take care of another man's children àbí okay sit down there dey play mo dẹ̀ mọ̀ pórí àwọn yẹn pépé rọ́ ló ń pa bet irú post tó bá ti bá àwọn ọkùnrin wí bẹ́ẹ̀ yẹn téèyàn ọ̀bá kíyèsára through post yẹn ibi táwọn ọkùnrin bá ti ní in 19 kinní kan in 2000 and kinní kan I trained our children I was the one that do this ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí fà máa padà fà wọ́n lóbò ya wọ́n á padà lọ wọ́n á lọ trace comment ẹni yẹn wọ́n á dọ̀rẹ́ ẹ̀ òun ò ní bá wọn dọ̀rẹ́ o àwọn náà máa dọ̀rẹ́ ẹ̀ from there wọ́n á dórí WhatsApp from there wọ́n á wára wọn lọ wọ́n á padà gba pátánì wọn ní òjẹ́rú èmi yóò ṣe matchmaking torí tí n bá ṣe matchmaking máa rówó ń bẹ̀tọ̀ máa pọ̀ yanturu àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹẹgbẹ̀rún èèyàn ló máa ṣìnà ẹ wá ní torí pé comment section kí lọ́kàn mi kan tẹ́ fẹ́ sọ kò sí content creator tí ò mọ̀ wípé ní èébú gan lódowó jù lórí social media kí lọ́kàn mi kan pé èèyàn kan fẹ́ bú mi èébú tó ṣe wípé nǹkan lọ́dà jù ẹ̀yin obìnrin lèmi ń protect gbogbo àwọn tí wọ́n sọ ipá àwọn èlé ṣe ń tẹ́sẹ̀ àwọn èlé ọlọ́run ilé wọn lọ́rẹ̀ẹ́ béèrè ń tọ́jú ìyàwó wọn rí lọ́wọ́ wọn ńlọ́pọ̀lọpọ̀ obìnrin yẹn ṣe ṣàánú yín tẹ́ bá darúgbó kì í ṣe gbogbo ọkùnrin tí ń ráre ní ìráre ọ̀tọ̀ sí àmì ìwà tó ṣe pé ráre nǹkan lọ́tọ̀ sí torí ìwà àwọn ọ̀dà àmọ́ pọ́kùnrin mi ìwà tó ṣe pọ́ dáa tó dáa ṣùgbọ́n tí ìyàwó rẹ̀ tí ó tó fìyà jẹ ní old age bí wọn mi ìwà nú ọkùnrin tó ṣe pé ń tọ́tọ́ sí gan nu fúnra yín lẹ́pa conscience àwọn obìnrin yẹn àìmọye àwọn tó ṣe pójú kan náà wà tán fún wọn lóúnjẹ tó rántí mọ̀ pé báwọn bá ṣe fíìdì ẹ̀ sí ni ó ṣe lọ tọ́ílẹ̀tì sí àwọn ò sì fẹ́ kó lọ tọ́ílẹ̀tì náà ṣe máa ń fẹ́ bí pa àwọn bàbá arúgbó mi gbọ̀n bá lè dìde kó lójú kan mọ́ torí ìwà wèrè ìwà abútán ti wù ń gbà kékeré ń gba gbogbo yín wá léèyàn gidi ní kò sẹ́ni tó lè ṣe tí Portable ṣe ìwọ tó búyàwó ẹ̀ tó rán sílé kílé tó fi yẹ̀ bó ló ṣe yàtọ̀ sí Portable ìwọ tó ti mú gbogbo ọ̀rọ̀ àṣírí tíyàwó ẹ̀ sọ fún ẹ tó ti fi bú tó ti rojọ́ ìyàwó ẹ̀ fún girlfriend kí ló fi yàtọ̀ sí Portable ṣé nítorí Portable jẹ́ public figure ìlà ṣe ń sọ fún ẹ̀yin obìnrin àtẹ́lẹwọ́ èèyàn báyìí ní kì í tàn yẹn jẹ ó bẹ́tà kí wọ́n pè ẹ́ ní independent woman àti career woman ju kán pè ẹ́ ní liability kan wá kán ta ẹ́ síta àwọn obìnrin tó ń ṣiṣẹ́ tán wà hájà ìtàn wà hard working gan many of them wọ́n ní issue pẹ̀lú àwọn ọkùnrin tí wọ́n bá bọ́ sọ́wọ́ ọkùnrin tó ṣe é pé wà burúkú ló wù sí wọn bẹ́ẹ̀ ìyà tí ó jà wọ́n yẹn ò ní pọ̀
àmọ́ wọn tó níṣẹ́ tó lábọ̀ tó ṣe pé the totality of your financial life is dependent on ọkùnrin, you are a colossal disgrace. Ọlọ́run bá ń gbọ́ torí jọ́jọ́ ọba disgrace ẹ báyìí ọ̀sán gangan ló máa jẹ́, kò ní í já òru tó ṣe pé ẹ ń bí ọjọ́ ọba ti ẹ̀ rí yọ̀tàn torchlight. Ẹ wá sọ pé èmi pa comment section nítorí wípé èmi ò fẹ́ jẹ́ kí wọ́n sọ̀rọ̀, èmi tèmi ò gbé, orí yín burú ni. Èmi tèmi ẹ mọ tójú tèmi gan ti rí lórí social media yìí. Ẹni tí mo gbé odidi péjì fún tó padà betray mi, ṣé mo torí ẹ̀ kú, mo stand gidigba ni. Ṣé torí mi kí wọ́n ń ṣàlàyé ń bí pẹ̀lú gbogbo wetin they don carry my eyes stay see on top this screen. Lẹ́wọ́n fíw pé ọ̀rọ̀ tẹ́yìn kan sọ lèmi ṣe pa comment section. Èmi ò fẹ́ kẹ́ tún lọ bá yí obìnrin jẹ́ ni torí bí mo ṣe sọ̀rọ̀ yẹn mo ti mọ̀ pọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ara yín máa gbóná fofofofofofo, ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ fẹ́ mọ̀ white paint ara yín, ibẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ tún draw àwọn obìnrin tán gọ́líbù làwọn náà wà rò pé àwọn ti rángẹ́lì. Èèyàn tó bá dáa kì í ròyìn ayé rẹ̀. Ẹ̀rẹ̀ tó o bá mọ̀ pé ò lè ṣe ti Portable ṣe lọ́ọ̀rẹ̀ ewu lọ́ọ̀rẹ̀ ẹnu ìyàwó ẹ̀ láti gbọ́, wọ́n ní bọ́kọ bá pawó ẹnu ìyàwó láti mọ̀. Ìwọ tó o bá mọ̀ pé ò ṣe èèyàn bú, no be you go explain yourself. No be you go explain yourself. Kò ń sórí social media, lè forí social media kẹ́ fi wé ojú offline. Lè fi social media wé offline ni mo ṣe sọ pé gbogbo àwọn ọkùnrin tó ń ṣe bí èèyàn gidi ní comment section, ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ bá kíyèsára, tẹ́ ẹ rò pé ẹ ti rángẹ́lì, tẹ́ ẹ torí ẹ̀dọ̀rẹ́ wọn, tẹ́ ẹ torí ẹ̀ move from there to DM, tẹ́ ẹ move from DM to WhatsApp, tẹ́ ẹ wá lọ ń fòbò hàn wọ́n, ọlọ́mọjàyé yín orún. Àìmọye ẹlòmíì tí ó promise obìnrin tó ìṣe pé rọ nígbà bá gba gbogbo owó ẹ̀ tán padà bá yí ẹ̀jẹ̀ gbẹ̀yìn ni Ọlọ́run gbọ́. Àwọn ọkùnrin sì rí ara wọn kan sóòótọ́ ọ̀rọ̀, ẹ̀yin obìnrin náà sì rí ẹni bá ń sóòótọ́ gan lọ̀tá yín, kò sí wàhálà. Ṣùgbọ́n wípé èmi ò fẹ́ kọ́ sí wípé ńgbà tó ọkùnrin olóòbù sàn kan tẹ́ bá wá lọ pàdé kẹ́ wá ní abẹ́ comment section nìkan lẹ ti pàdé, kò sí nǹkan tó kàn mí níbẹ̀. Tó bá ti gba pátá díẹ̀ tán bá yí ẹ̀jẹ̀, is none of my own business. Ṣùgbọ́n majority hàn tán láwọn dáa, àwọn ṣe gbá gbogbo wọn máa kọ epistle bọ́n ṣe fún ẹnìkan lówó, bọ́n ṣe tọ́jú obìnrin kan, bọ́n ṣe tọ́jú ọmọ ẹ̀. Ìgbà tẹ́ ẹ gbá létí náà ṣe sọmọ, ìgbà tẹ́ ẹ bú tẹ́ ẹ disgrace ẹ̀ lọ́sàn-án gan náà ṣe ẹ kọ́ mọ́ kọ́mẹ́ǹtì. Gbogbo àwọn tẹ́ ẹ ti fẹ́ tẹ́ ẹ ti bà láyé jẹ́, màá gbé kọ́mẹ́ǹtì DM bọ̀dá kan sí bíbá yìí. Ó lóun wo fídíò mi kan, and I'm very sure recent video náà ni ó jẹ́. Ó ní fídíò yẹn òun wá ronú nípa ẹ̀, òun wá sọ pé tóun bá ti padà wá Naija, òun ní àwọn obìnrin méjì tó máa lọ apologize sí. That is a truthful person. Toró ti mọ̀ pé òun ti bóyá ó ti ṣe àwọn obìnrin yẹn àbó ti jíù tí wọn àbó ṣe mọ̀ pé àwọn ọkùnrin ọkàn wọn máa ń yí gbè. But he said òun á lọ apologize. Ọkùnrin tó lóun ó tender apology. Ó ní tó níbi tọ́rọ̀ yẹn kàn nínú ọkàn rẹ̀. Kí lè tán fi sọ pé pàṣán tá a fi nà yálé orí àjà ló wà fún yàwó. Tó rọ́kùnrin ò kì í change. Kí lè tá a sọ pàṣán yẹn nù, kí sì lóde tá a dáná sun. Because the ọkùnrin that dealt with the ìyálé is the same ọkùnrin that will deal with the ìyàwó too. They don't change. Torí ẹ̀ làwọn narcissist ọkùnrin ṣe pọ̀ ju tóbìnrin lọ. Mo wá pa comment section mi, ẹ wá sọ pé ẹ̀yin ò gbé lọ́jọ́ pa comment section. Ó ti mọ̀ pé àwọn èèyàn bọ̀ ń bá ìdòun, orí yín ò pé. Kí lẹ fẹ́ wí tẹ́mi ò gbọ́ rí lórí social media? Èébù wo lèèyàn fẹ́ bú mi lórí social media àti offline tí wọn ò gbọ́ rí? You know how many DM I get in one single day? I no dey sleep. Rí stress lójú mi ni. Farm ni mo ti ń bọ̀, I'm coming from farm. From farm I return to campus sì mo wà yìí. Sọ̀rọ̀ mi ti yá báyìí nísìnyí. Tẹ̀tí sọ̀kalẹ̀ ṣẹ́tìrí. Have you seen the environment? This is campus. Tí n bá dẹ̀ tún ṣe tán, mo tún lọ ṣiṣẹ́. Kí ló kẹ́ mi kan wórówóró tẹ́nìkan fẹ́ sọ sí mi? Ẹ̀yin obìnrin kẹ́ kíyèsí ara, kẹ́ ẹ wá iṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ bá ti ń jókòó kalẹ̀, tẹ́ ti ń rò pọ́kùnrin kan ní ọmọ pay bills yín. Ọlọ́mọjà yé ẹrún. Tó bá jẹ́ 40 years old, lo tó ríṣẹ́ alálùbáríkà tó ọmọ pọ́n ọlẹ́dọ́mọ bọ́ bí gíbá dátẹ́yẹ bá fò. Ò ní mọ dókó kúrú náà láti tọ́jú ọmọ. Ìgbà yẹn ni kó tó ní ọkọ. Bẹ́ẹ̀ ni ẹni ó bímọ ẹni ọmọ ní òsì, ẹni tí ó sì bímọ náà àjò ní jókòó ẹ̀. Bẹ́ẹ̀ ni ìbùkún Ọlọ́run ní mú yàn láìdòkó onídùn, láìdòkó kúrú náà. Ṣùgbọ́n kẹ́ wá fíù pé èmi ò wá sọ pé nǹkan tọ́mọ yìí ṣe, ọ̀fẹ́ mọ́sọ̀kùnrin tí ó lè ṣe. Á ní kinní kan, irọ́ ni, kí lè tó wá pa comment section. Ìtàn comment section kí n jẹ́ kẹ́ lè tún bá yí àwọn obìnrin jẹ́ sí. Kẹ́ lè white paint ara yín bí èèyàn gidi kan obìnrin náà rò wípé àwọn ti dé paradise. Àwọn single mother yẹn dẹ̀ ní target ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ibú tẹ́ wúlò. Ẹ kó sì lọ bá èyí mi nípa comment section eléyìí. Ìwọ jẹ́ rí comment orí ibú òfò kan bí. Màá gba ẹ́ blocking ni.